Who's that? Èmi ni Mr. Bernard. Èèyàn tó ṣe máa kú ṣe máa pọ̀ gan. Hello, my dear. Ẹ kúrú díẹ̀ sáwọn. Ṣé Nàìjíríà gentle? Gbọ́dọ̀ sọ fún mi reason tó fi wùwà tó wù mí. Bá a bá sọ absẹ̀tẹ̀ tó ṣe fíjà ìta, pẹ̀lẹ́pẹ̀ tó fi lélẹ̀ náà wà fún mi. Yes, Naga! Kò sí ó wà. Ọ̀rọ̀ yóò balance, ó wà kò sí, like, ẹ ti ń ṣe báyìí tẹ́lẹ̀. Are you sure you know what you're saying? Because ó dà ń pé ẹ pín ọ̀rọ̀ tẹ́fẹ́ sọ, tẹ́ bá délé báyìí. Hello, baby. Yeah, níbo wa àti kúkúrú yẹn, wọ́n sọ fún mi pé wọ́n rí ẹ lọ́jà. Ń bọ̀ kọ ọmọ, ká má bí ọmọ mi ò dálé mojú. Mo ní kúkú ń bò wípé Ọlọ́run lè fẹ́. Èmi kọ́ ni mo máa kọ ní nǹkan tó máa ṣe. But for me o, kò sóbì ìdílé bá mi dánwẹ́ o. Ṣé ìfẹ́ lè lẹ́yìn náà àbí fẹ́kúfẹ́? Do you have a problem with that? Èmi ló bá sọ̀rọ̀ tẹ́sẹ̀ mi lẹ́bàá yìí. Ìyá ẹ̀ ló tó stop owó hash. Owó wà ṣẹ́sì. Ilé fẹ́ kí n ṣe yín lálejò, mo mọ náà dáadáa o. Ẹ̀yin ìgbà sílé tó bá ṣọ̀fẹ́ yìí. Màá wúwo ọmọ àlè ní níbi. Ẹ má bínú, kò lè tó yẹ kẹ̀kẹ́ yìí. Wọ́n mo ṣe fẹ́ kọ́ sí ẹ̀kọ́ bá bí tí mo ti ṣeré nílé yìí. Ẹ má yẹ kó rí bẹ́ẹ̀ yẹn, ẹ má bínú. Ẹ jọ̀ọ́, ó dáa.